الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى أهله وصحابه وما ترك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba tí kìkì yẹ ọba tí kìkì tọ́ sí ọba tí bá ṣe ta ni ó bí mi Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Àfi àsìkò yìí àfi kí Ọlọ́run a tún dúpẹ́ fún Ọlọ́run fún ṣíṣẹ́ wa kù tó ṣẹ́ wa kù lónìí agbára wa kọ́ owó Ọlọ́run ló ṣẹ́ wa kù àwa tara Ọlọ́run tá ń kí atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Adéwálé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì tó jásí pé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ bàbá ṣe fún Adéwálé Ànábì Muhammad kó má mọ lórí Ànábì nìkan gbogbo àwọn aráalé àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àwọlé àfinimọ̀nà Ọlọ́run àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá ṣe fún wọn tó kárí gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ti bọ́ sálì kìyàmà Ọlọ́run bá wa kẹ́ wọn o àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwọn tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà fún gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ń bẹ láyé tó jásí pé iṣẹ́ Ọlọ́run ni wọ́n gbé dání nǹkan tọ́lọ́run sọ tánẹ́bì sọ òun ni wọ́n wí tí wọ́n fi nǹkan míì kún Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara dákun bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lámàdé lágbàlagbà pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ tá fẹ́ sọ òun náà ni kí ni ìfàní kéèyàn jẹ́ mùmínì tí ò ní wá wúlò fún Islam. Ìwọ náà pè ẹ́ ní mùmínì ò wá wúlò fún Islam. Kò sí wúlò kan tó wúlò fún Islam. Gbogbo tọ́lọ́run bá sọ ó tẹ̀lé èyí tá Ànábì sọ ó tẹ̀lé àṣẹ tọ́lọ́run pa wá ó tẹ̀lé àṣẹ tánẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tí tánẹ́bì pa wá ó tẹ̀lé. Ẹ̀yà wa ẹ̀yin bàbá wa lónìí nílé ayé ta wà lónìí ìbàjẹ́ ti pọ̀ ìbàjẹ́ táwọn èèyàn ń gbé sínú ẹ̀sìn ó ti pọ̀. Ọlọ́run ọba àlekèọlá Ọlọ́run sọ fún wa nínú àyá Al-Qur'an Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu Ọlọ́run ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo hal adullukum ala tijaratin Ọlọ́run ní ẹ jẹ́ n tọ́ka yín sí ibi òwò kan tẹ́ máa ṣe tunjikum min adhabin alim òwò yìí tẹ́ bá ṣe yóò là yín kúrò nínú ìyà Ọlọ́run ọba ìyẹlẹ́ta ẹlẹ́rò. Àkọ́kọ́ ń bẹ́ẹ̀ tu'minuna billahi Ọlọ́run ní ẹ nígbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run ọba ẹ nígbàgbọ́ pé èmi Ọlọ́run ni mo dá yín níjọ́ tó bá dùn níjọ́ tó bá korò ẹ gbà pé èmi Ọlọ́run ọba ni Ọlọ́run wa ní wa rasulihi Ọlọ́run ní àtòjíṣẹ́ ẹ nígbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run ọba wa rasulihi àtòjíṣẹ́ watujahiduna fi sabilillahi Ọlọ́run ní watujahiduna fi sabilillahi kẹwàá gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run bí amwalikum pẹ̀lú owó yín pẹ̀lú dúkìá yín wa anfusikum àtẹ̀mí yín. Ẹ̀yà wa ẹgbọ́ o Ọlọ́run ní ká gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run bí amwalikum owó ló bá ní ni dúkìá ló bá ní ni ọ̀rọ̀ ló bá gbogbo ọ̀rọ̀ tó bá ní fi gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ọba wọ́n tó bá wá lówó wa anfusikum gbìyànjú pẹ̀lú ẹ̀mí rẹ̀. ẹ̀mí lèmi Yahya lèmi fi wọ́n gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run táwọn èèyàn wá ń pariwo káàkiri wípé wọ́n fún 10,000 ni wọ́n fún ní 20,000 wọ́n fún ní iye kan ẹnìkan ló gbé dìde ẹnìkan ló ṣe kinní kan
wa anfusikum ẹ̀mí mi òun ni mo fi gbìyànjú sójúnà tọ́lọ́run tí gbogbo àwọn alábòsí tí wọ́n fi wá ń pariwo lẹ́ni wípé wọ́n fún ní 10,000 ni ẹnìkan ló gbé dìde ẹnìkan ló sọ̀rọ̀ Alájà Zainab ẹ̀yin náà wá dìde ẹ̀yin náà wá ní wọ́n fún ẹnìkan wípé wọ́n fún wọn 10,000 wọ́n fẹ́ fi 10,000 báyìí wọn jẹ́. àkọ́kọ́ náà ṣẹ́rí anábì ní lẹ́sàl kábárùkàlì muayana ti ya àwọn lẹ́sàl kábárùkàlì ìyá ni anábì ní ìròyìn kò tó àfojúbà àbí ìròyìn kò tó àfojúrí nǹkan téèyàn ò bá rí èèyàn ò kí ń sọ nǹkan tí ò bá dá ẹ lójú ò gbọ́dọ̀ sọ nǹkan tó bá rí òun ni wàá sọ ṣùgbọ́n èyí tí ò bá rí tọ́wọ́ fún ẹ níròyìn ẹ̀ kò dá ẹ lójú Alájà Zainab kò dá nǹkan tẹ́sùn ò dá yín lójú ẹ wá ní wọ́n fẹ́ nìkan ní wọ́n pé wọ́n fẹ́ fi 10,000 báyìí wọn jẹ́ kí wọ́n ní ìfàní péyàn jẹ́ mùsùlùmí kí ìfàní péyàn jẹ́ mùmínì tí ò ní wá wúlò sójú ọ̀tọ̀ lọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní láti an Abi Sa'id al-Khudri àdìsí náà wá láti ọ̀dọ̀ Abi Sa'id baba Sa'id radiyallahu anhu ìyànà náà bá kó máa bá qala sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam Abu Sa'id ó ní sami'tu Rasulullahi mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run ọba qala ó sọ báyìí wípé ma ra'a minkum munkaran falyughayyirhu biyadihi Ànábì ní ẹni tó bá rí nǹkan tọkọ̀ọ̀kan nǹkan tí ò dá nínú yín ọwọ́ Ànábì ni o Ànábì ní ẹni tó bá rí nǹkan tí ò dá tó bá rí àwọn munkarat àwọn nǹkan ìkórìíra tí ò dá falyughayyirhu biyadihi kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ fa in lam yastati' tí kò bá wà lágbára láti yí padà pẹ̀lú ọwọ́ fa bilisanihi kó yí padà pẹ̀lú àwọn fa in lam yastati' tí ò bá wà lágbára láti yí padà pẹ̀lú àwọn fa biqalbihi kó yí padà pẹ̀lú ọkàn ẹ̀ wa zalika ad'aful imani ṣùgbọ́n tó bá wà yí padà pẹ̀lú ọkàn ẹ̀ o ad'aful imani ọ̀lẹ ìgbàgbọ́ ni ìgbàgbọ́ yẹn lẹ. ọ̀rọ̀ Ànábì yẹn lèmi wá tẹ̀lé wípé ẹni tó bá rí nǹkan tí ò dá tíyẹn bá rí nǹkan tí ò dá kíyàn yí padà bìyẹ̀dì pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò bá wá lágbára láti fi ọwọ́ yí padà fabilisani kó yí padà pẹ̀lú àwọn rẹ̀. àwa rí àwọn kan tí ò dá nínú ìsìlámù lónìí àwọn kan tí ò dá wọn wọnú ìsìlámù agbára tèmi ní láti fi yí padà òun náà ni àwọn mi ni mo lágbára tí mo lè fi yí padà òun ni mo wá ń ṣe yìí tí gbogbo àwọn alábòsí táwọn sọ pé wọ́n fún lówó ni ẹnìkan ló wà lẹ́yìn ẹnìkan gbé dìde ni mo fi títóbi alukur'an ni mo fi búra wallahi ilazim mi ò sọ̀rọ̀ ẹni kò fún mi lówó pé kí n bu ẹnìkan èmi ò dẹ̀ sọ̀rọ̀ nítorí kí n lè fi rówó ọ̀rọ̀ Ànábì ni mo tẹ̀lé ọ̀rọ̀ Ànábì ni mo tẹ̀lé ọ̀rọ̀ Ànábì ni mo tẹ̀lé. Alájà Zainab ẹ wá fẹ́ ọ̀rọ̀ tí ó kàn yín Ànábì ní min husni islamil mar'i tarku'u ma la ya'nihi nínú dáadáa ìsìlámù ọmọ ènìyàn tarku'u ma la ya'nihi nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ kó gbèjù sílẹ̀. Alájà Zainab ọ̀rọ̀ tẹ dá sí yẹn ọ̀rọ̀ kò kàn yín ọ̀rọ̀ yín ò kàn yín nǹkan tí ò dá yín lójú lè lọ sọ ẹni wọ́n fún wọn 10,000 níbo lẹ ti rí ṣó dá yín lójú ká tó ń sọ nǹkan tí ò dá yín jù lẹ sọ àbí kí wọ́n ní ìfàní mùsùlùmí kí ni ìfàní péyàn jẹ́ mùmínì
tí ó wà ní tẹ̀lé ọ̀rọ̀ ànábì ó ń pè é ní mùmínì ó wà tẹ̀lé ọ̀rọ̀ ànábì ni mo tẹ̀lé náà. Ọlọ́run ni wọ́n ti já ìdúná fi sabilillah. Ọlọ́run ni ká gbìyànjú sọ́nà tọ́lọ́run bí amwalikum pẹ̀lú owó wa anfusikum àtẹ̀mí wa. Ẹ̀mí mi tẹ̀mí nílẹ̀ mi fi gbìyànjú sọ́nà tọ́lọ́run yìí. Ẹ̀mí mi tí mo ní, àlàáfíà tí mo ní, agbára tí mo ní lèmi fi gbìyànjú sọ́nà tọ́lọ́run. Àwa rí gbogbo nǹkan tí ó dá nínú ìsìlámù. Nǹkan tẹ́jẹ́ tó jásí pé tétí bá gbọ́ yóò kórìíra etí. Nǹkan tó pé nǹkan tí ò dá nínú ìsìlámù ti ń ṣẹlẹ̀ àwa ń kọ́ pẹ̀lú àwọn wa. Mo wá ń kọ́ pẹ̀lú àwọn mi ò lágbára kankan láti lọ bá yín pé láti máa dá everywhere rú pé ẹ má ṣe kíní kan mọ́. Ṣùgbọ́n mo ní àwọn tí mo lè fi sọ̀rọ̀. Ànábì ní fa ilam yastati tó bá lágbára láti lé ọwọ́ fabilisanihi lọ àwọn rẹ̀. Àwọn mi lèmi fi ń gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run. Mo fi tí tó bí alukurani búra. Alukurani rí wallahi azim. Ẹni kọ́kọ́ ò gbé mi dìde wípé kí bú ẹnìkan. Ẹni kọ́ ò fún mi lówó wípé kí fi bú ẹnìkan. Wallahi azim. Alukurani mo fi alukurani búra. Mo fi àtúbọ̀tán ayé mi mo fi búra. Mo fi bẹ̀rẹ̀ ayé mi ibi tí màá parí ayé mi sí mo fi búra. Tó bá yẹ sí pé torí owó ni gbogbo nǹkan tí bá fowó náà wá kó jọ Ọlọ́run kó parẹ́ níṣojú mi. Agbára tèmi ní lèmi fi gbìyànjú sínú ọ̀tọ̀ Ọlọ́run. Mo lè sọ̀rọ̀ táyà gbọ́ ohùn mi. Ọwọ́ tí mo lè sọ àwọn mi mo fi gbìyànjú sínú ọ̀tọ̀ Ọlọ́run. Nǹkan tèmi ní nìyẹn tèmi lè fi gbìyànjú. Mo wá jáde mo wá sọ̀rọ̀. Àwọn sọ fún gbogbo àwọn àfọ́ ọ̀bú, àwọn àfọ́ òṣì, àwọn àfọ́ oníṣẹ́ bí, àwọn àfọ́ tó ń bà tèèyàn jẹ́. Àwọn sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yóò dáa. Ẹ lọ já wọn bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó ṣe jálàbí, tí ò ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, tí ò ní purọ́, tí ò ní ya gèfèrí. Ẹ wá ní wọ́n fún lówó ni. Wọ́n fowó gbé dìde ni. Wọ́n gbé di ẹnìkan ló ń tì lẹ́yìn. Ẹnìkan ló fún lówó. 3,000 ni wọ́n ń gbà. Nǹkan tí ò dá yín lójú. Òun la sọ nínú kwánijọ́ ni. La sọ́njò ní tọ́nà tí ní wàhálà tẹ́kfù máa ní sáà lákàbí elémọ̀n. Má dúró lórí nǹkan tó bá nímọ̀ nípa ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ káàkiri tẹ́ ń gbé káàkiri pé wọ́n fún 10,000 ni. Owó ni wọ́n fi gbé DJ wọ́n fún lówó ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ káàkiri. Rárí dájú ẹ o. Rárí dájú ẹ mo dẹ̀ fa ilé Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin nú Ọlọ́run àdàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù. Ọlọ́run á bí yín Ọlọ́run á sì jẹ yín ní yàǹpa ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní pé nítorí owó ni mo ṣe ń sọ̀rọ̀. Tẹ́ ní pé wọ́n fún mi lówó ni. Tẹ́ ní pé Fasayi ló ń tì mí. Tí yóò dẹ̀ rí bẹ́ẹ̀ mo fà yín lọ́rùn lọ́wọ́. Mo fà yín lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run á dájọ́ yín. Nítorí ọ̀rọ̀ ànábì ni mo tẹ̀lé. Ànábì ni ma ra'a minkum munkaran. Ẹni tó bá rí ohun tí ó ń kó yẹn nǹkan kórìíra nínú yẹn tó bá rí nínú yín nǹkan tí ò da tó bá rí nínú yín falyughayyirhu biyadihi yípadà pẹ̀lú ọwọ́ rẹ̀ fa in lam yastati tó bá lọ́wọ́ fabilisanihi yípadà pẹ̀lú àwọn rẹ̀. Gbogbo nǹkan tí ò da nínú ìsìlámù láti bí jálàbí tá à ń sọ fún yín pé kò da lóòótọ́. Mo wá ń yípadà pẹ̀lú ẹnu mi. Agbára tèmi ní nìyẹn. Ìgbìyànjú tèmi lè fi gbìyànjú sójú ọ̀nà ìsìlámù nìyẹn. Agbára tèmi ní èmi fi ń gbìyànjú yẹn. Ẹ̀rọ pàkàtà ànábì sọ́lọ́ ànábì ní fa in lam yastati tó bá lágbára fabiqalbihi yípadà pẹ̀lú ọkàn ẹ̀. Tó bá yípadà pẹ̀lú ọkàn rẹ̀ wazalika ad'aful iman. Ànábì ní ìyẹn o ad'aful iman ọ̀lẹ ìgbàgbọ́ náà lẹ. Irú bí rárá sí ń ṣẹlẹ̀ yìí táwọn àfáà mi bá tèèyàn jẹ́ táwọn àfáà mi pààyàn lẹ́kún kí wá ní wo tó bá máa dá kó dájà rí mi ò wá lè wá kú kí n sọ̀rọ̀ kẹ́nìkan má bàa sàsí mi kí wá fi ọkàn wọ́n ní mo fi ọkàn tún ṣe ad'aful iman
ìgbàgbọ́ yẹn lẹ ìgbàgbọ́ mi lẹ nìyẹn ànábì ló sọ àwọn mi tí mo wá lágbára láti fi lé yí padà wọn ni mo wá ń lò yìí mo tẹ̀lé ọ̀rọ̀ ànábì mo ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kan wá ń sọ káàkiri pé wọ́n fún 10,000 ni wọ́n gbé dìde ni wọ́n ti lẹ́yìn ni mo tún gbàlù Quran jáde lẹ́ẹ̀kan sálù Quran rèé tó bá yẹ pé torí owó ni mo ṣe ń sọ̀rọ̀ àbí torí owó tí màá rí ń bẹ́ẹ̀ ni mo ṣe wá jáde lónìí Ọlọ́run tí mo fi máa ń sọ̀rọ̀ yìí ká ń pé torí owó ni Ọlọ́run gbogbo nǹkan tí bá fi owó náà kójọ láyé mi Ọlọ́run jẹ́ kó parẹ́ ìṣojú ẹ̀mí mi ṣùgbọ́n tí ó wá rí bẹ́ẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ tó já sí pé Ọlọ́run ni mo tẹ̀lé gbogbo ẹ̀yin tẹ́ wá sọ̀sọ̀kúsọ káàkiri ẹ̀yin nu Ọlọ́run á bí yín gbogbo dúkìá yín tẹ́ kó jọ yóò parẹ́ mọ́ yín lójú gbogbo ẹ̀yin tẹ́ bá rò kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn sọ káàkiri wípé ni wọ́n fún 10,000 ló fi ń sọ̀rọ̀ gbogbo yín nǹkan tẹ́ bá fi àwọ̀ yín kó jọ ìṣojú ẹ̀mí ló ṣe parẹ́ àdàbí tó bá rí bẹ́ẹ̀ ló kù Alájà Zainab èyí náà wá jáde sí tẹ̀ èyí náà wá ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ni wọ́n fún wọn fẹ́ fi 10,000 bá tí wọ́n jẹ́ ṣé ó dá yín lójú ṣe rí Alájà Zainab ṣe rí nǹkan tẹ́ ń ṣe yẹn ò dá náà kí ẹ máa dábàá abú kò dá àbá abúlé dá yẹn Alájà Zainab nǹkan tẹ́ ṣe yẹn ò tọ́ nínú Islam rárá nǹkan tẹ́ ṣe yẹn ò dá rárá to say the fact ká sọ tọrọ ṣẹ̀ríà Islam ò gbóbìnrin láyè kóbìnrin máa ṣe ní fatafata níta ṣẹ̀ríà Islam ò gbóbìnrin láyè kóbìnrin máa sọ̀rọ̀ ń ta gbangba kóbìnrin máa ṣe fatafata níta obìnrin tí tìjú bá ti tán lára ẹ̀ ní jáde ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ní o Alájà Zainab ìbú yín o mo advice nítorí ọjọ́ mi kẹ́ má bàa lọ dá sí irú ẹ̀ níbo mi èdè nǹkan tí ò dá yín lójú tẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ sí nǹkan tí ò dá yín lọ sọ̀rọ̀ sí tẹ́ bá rí pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ tẹ́ bá lọ́kọ ẹ sọ fún ọkọ yín kọ́kọ yín sọ̀rọ̀ àbí tẹ́ bá láfa kan ẹ wá àfa àkọ́kẹ́ sọ fún pé àfa afẹ́kẹ́ dá sí kíní tó ń ṣẹlẹ̀ yìí kì wá ń ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀ wá fi ẹnu ara yín dá sí Islam ò gbóbìnrin láàyè kóbìnrin máa ṣe ní fatafata ń ta Alájà Zainab nǹkan tẹ́ ṣe yẹn kù díẹ̀ káàtó nísìn ẹ̀yin náà ẹ̀ ń bú àwọn obìnrin àwọn lórí Islam ẹ̀ ń bú wọn kí ni yàtọ̀ yín ẹ̀yin ẹ̀kọ́ lùlù sí ọ̀rọ̀ tẹ́ ń sọ ni ìkan náà níyìn náà kí ni yàtọ̀ ẹ̀yin àti olórí Islam tẹ́ ń bú ìkan náà níyìn tó nǹkan tí ó dá yín lójú lẹ́lọ́ sọ Alájà Zainab ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má dá sí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ nǹkan tí ó bá dá yín lójú ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní elé kì í ṣe ọ̀rọ̀ akọ àtìyàwó tẹ́ ń dá sí náà ní kẹ́ máa dá sí lọ ẹ má dá sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá láàfà ẹ lọ pe àfà ń pe àfà yìí ẹjọ́ ẹ wá àní ìsìlámù dẹ̀rí ìsìlámù ò kọ́ ọmọ kékeré dá sẹ́sìn ìsìlámù ò kọ́ ọmọ kékeré dá sẹ́sìn Alájà Zainab ó kù díẹ̀ káàtó ẹ fi mọ́ níbi tẹ́ fi mọ́ yẹn o ẹ má dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ o mi ò bú yín o má advice yín Alájà Zainab nítorí nǹkan tí ò dá yín lójú a dẹ̀ sọ fún yín wípé wala taqfu ma laysa laka bihi ilmun Ọlọ́run ni má dúró lórí kan tó bá mọ̀ nípa ẹ̀ Alájà Zainab ní Saudi tẹwà yẹn ẹ lọ bèrè ìwé ẹgbẹ́ mi ló sọ fatafata níta ẹgbẹ́ mi ní Saudi tẹwà obìnrin mélòó bí ẹgbẹ́ ló sọ fatafata níta bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn Alájà Zainab ẹ má dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ o ẹ má dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ má dá sí mọ́ mo advice yín ni mi ò bú yín o mo kọ advice yín ni o mi ò bú yín nígbà tẹ́ bá tún wá lọ sọ̀rọ̀ mi again mo wà ńlẹ̀ fún yín ṣé wá gbogbo ẹ̀yin ayé ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa àtẹ̀yìn àfẹ́ ilẹ̀ bọ́ tí ò tẹ́ yín lọ́rùn lọ́sí pé gbogbo nǹkan tí mo sọ ò tẹ́ yín lọ́rùn ẹ wá lọ gbọ́ o
mi ò wá ní jáwọ́ mi ò ní jáwọ́ láti máa sọ òdodo nítorí ànábì ti ní tó bá rí kan tí ò da kọ́ tó bá lọ fi ọkọ̀ kọ́ ìwọ́n sọ pé wo Ọlọ́run bá wọn yanjú ẹ̀já rẹ̀ ànábì ní àdìáfùlẹ̀ imán ọ̀lẹ ìgbàgbọ́ yẹn lẹ ṣùgbọ́n wọ́n tó bá nígbàgbọ́ tó bá gbọ́ ẹ strong wà á gbìyànjú láti kọ́ ẹ wá dún iṣẹ́ takuntakun táwọn Sheikh wa Saheed Shittu tí wọ́n ṣe ẹ wo iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ẹ wá dúró èèyàn tí a bá Saheed Shittu ti là lójú ẹ wá dúró èèyàn táwọn Saheed ti kó kúrò nínú wàhálà ẹ wá dúró èèyàn táwọn Saheed ti là lójú láyé lónìí ọ̀rọ̀ ànábì nìyẹn náà nígbà tí gbogbo ayé àwọn òfin oníjàlábí wọ́n ti bayé àwọn èèyàn jẹ́ lọ wọ́n bóbi olóbìnrin sùn wọ́n bá tèèyàn jẹ́ nísì gbogbo wọn náà ti ń bẹ̀rù gbogbo wọn ti ń bẹ̀rù báyìí láti ṣe bí gbogbo wọn ti ń bẹ̀rù. Àbá Saheed iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ìsìláàmù Ọlọ́run nìkan ló lè san wọ́n lẹ́san wàhálà tí wọ́n ń ṣe nínú ìsìláàmù Ọlọ́run nìkan ló lè san wọ́n lẹ́san ẹ̀ Ọlọ́run àdéjẹ́ kó pẹ́ fún wa Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún wọn káàkiri gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà wa mú Fọlọ́runṣọ́ jẹ́mi bàbá àwọn àfáà wa ṣe Suleiman ẹ̀sà òkè pé káàkiri gbogbo àwọn àfáà ẹ̀sìn gidigidi bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ọ̀tàkùn Ọlọ́run bá wa sọ yín lẹ́san ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún yín. Sheikh wa Rasheed Adéwùnmí alágbára omi Adamallahu hayatahu ẹnì kò bú yín advice yín ni à ń bá yín sọ̀rọ̀ tọ̀rọ̀ ni gbogbo nǹkan tí ò da tẹ́ ń ṣe là ń sòótọ́ fún yín à ń bá yín sòótọ́ ẹ̀yin ju ebú wá padà ẹni tó bá ṣe jálàbí kú oníbàyọ̀ náà lọ pàdé à ń sọ fún yín. Sheikh Rasheed Adéwùnmí alágbára omi Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún yín. Gbogbo nǹkan tá à ń sọ òdodo ọ̀rọ̀ là ń bá yín sọ òdodo ọ̀rọ̀ là ń bá yín sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì kí kan máa bàjẹ́ lọ kí yẹn wá lajú kalẹ̀ kí yẹn máa wò ó kó dáa gbogbo agbára tó bá mọ̀ pé lóòótọ́ mùmínì ni ẹ́ tọ́lọ́run dẹ́ ló ń ṣe ó gbọ́dọ̀ gbìyànjú láti túnṣe ẹ̀yin yẹn bàbá ẹ̀ gbọ́ tó bá já sí pé mùmínì ni ẹ́ lóòótọ́ wá rí kan tí ò da ó must tó gbìyànjú láti túnṣe tẹ́jíríbà àwa ní aláhi lèmi ṣe yìí ọ̀rọ̀ Ọlọ́run àtànábì lèmi tẹ̀lé òun ni mò ń sọ tí gbogbo ẹ̀yin alábòsí tẹ́wọ́n ní wọ́n fún mi ló wọ́n gbé mi dìde tẹ́ni wọ́n tì mí lẹ́yìn wàláhì azim wàláhì azim wàláhì azim wàláhì azim mi ò fi torí owó dìde mi ò torí owó sọ nǹkan tí mo sọ wàláhì azim ọ̀rọ̀ ànábì ni mo tẹ̀lé àtọ̀rọ̀ Ọlọ́run ní wàtú já ìdúnà fi sabilillahi bi amwalikum wa anfusikum ànábì tí ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi ọ̀rọ̀ ànábì ni agbára tèmi ní lèmi fi tún ṣe yẹn ẹ wo ọ̀rọ̀ tí Sheikh Rasheed alágbára omi ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ní ànábì kírun sí Yehudi lára ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ hadisi yẹn ọmọ bàbá yẹn kì í ṣe bàbá yẹn ló sick ọmọ yẹn gangan ló sick ọmọ yẹn ló sick ọmọ yẹn dẹni ànábì wa kú ni ọmọ yẹn ni ànábì wa kí astaghfirullah ọmọ yẹn òun ni ànábì wa kí níjọ́ tọmọ yẹn state gba Islam tọmọ yẹn ní ashhadu Allah ilaha illallah wa anna Muhammadu rasulullah níjọ́ tí ọmọ yẹn sọ ọjọ́ yẹn gbọ́nà lọmọ yẹn kú lànàbì fi kírun sí lára
Sheikh Rashid alágbára omi ẹni kò bú yín àwọn kan tẹ́ ń sọ tí ò da òun là ń ṣe correction òun là ń yí padà kò lè sínú ṣẹ̀ríà Islam wípé ọmọ kékeré ò lè dá sẹ́sìn kò sínú ṣẹ̀ríà Islam ibi tẹ́ bá ti rí wípé ọmọ kékeré ò lè dá sẹ́sìn ẹ̀ ó gbé jáde wá ẹ wà fún oníkùránì à ń sọ òdodo fún yín ẹ ń fi irọ́ ẹ ń fi èébú ẹ fi ń dá padà àwọn gbogbo ni wọ́n ń fi èébú lọ fi ń dọ́rọ̀ padà àwọn ń sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin ayé nígbà tí màá kọ́kọ́ dìde orí jálàbí ni mo kọ́kọ́ sọ̀rọ̀ lórí pé jálàbí ò dáa èébú làwọn fi dá padà náà èmi sọ fún mo ní jálàbí ò dáa sẹ́ẹ̀ nǹkan tèmi náà ti rí ni tèmi náà ti ṣe ni pé kò dáa èébú ló fi dá padà ẹnìkan ò bú ẹnìkan ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí à ń ṣe kọ́lẹ́ṣọ̀ ara wa ni and then gbogbo àwọn tí wọ́n ń sọ wípé owó ló fi gbé mi dìde gbogbo yín tẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ tí mò ń sọ ń ta yín lára ni inú bí yín pẹ̀lú fún ọ̀rọ̀ tí mò ń sọ ni ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ń ka yín lára inú bí yín ni ṣùgbọ́n mo fà yín lọ́lọ́run lọ́wọ́ o tó bá rí bẹ́ẹ̀ nìkan Ọlọ́run ní bí yín tó bá rí bẹ́ẹ̀ nìkan ní Ọlọ́run ní bí yín torí ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ Ànábì wa Muhammad ni mo tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àti ti Ànábì òun ni mo tẹ̀lé mo fà yín lọ́lọ́run lọ́wọ́ o gbogbo ẹni tẹ̀sán tó kú sọ káàkiri ẹni tó bá tún wá sọ rú ẹ̀ lẹ́yìn eléyìí ibi dandan Ọlọ́run máa bá ru ẹni bẹ́ẹ̀ o ẹni tó bá sọ rú ẹ̀ gé gbogbo ẹni tẹ̀ ń sọ pátápátá mo tún fi Al-Qur'ani búra mo tún fi Al-Qur'ani búra kí mi ò dìde torí owó ọ̀rọ̀ Ànábì ni mo tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run sì ni mo tẹ̀lé agbára tèmi ní nìyẹn tí mo fi lè jagun sójú ọ̀nà ọ̀tọ̀ Ọlọ́run Ànábì dẹ̀ ti ní ma ra'a minkum munkaran ẹni tó bá ti rí nǹkan tí ò da nǹkan kórìíra tó bá ti rí nínú yín falyughayyirhu biyadihi kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ fa in lam yastati' tí ò bá lágbára fa bilisani.